Ọmọkùnrin yìí fi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún gun kẹ̀kẹ́ láti Benue wá Davido Olorin wá s'Èkó. Bí èèyàn bá nífẹ̀ẹ́ nìkan, kò sóhun tí kò lè ṣe láti fi ìfẹ́ hàn sí onítọ̀hún. Ọ̀pọ̀ àwọn alátìlẹyìn àwọn olórin àti àwọn òṣèré káàkiri ni wọ́n máa ń ṣe nǹkan oríṣiríṣi láti fi ìfẹ́ àti àtìlẹyìn tí wọ́n bá ní sí irú olórin bẹ́ẹ̀ hàn. Àwọn míì á máa ya àwòrán àwọn olórin yìí sára wọn. Àwọn míì á máa kọ orúkọ wọn sára. Bẹ́ẹ̀ làwọn míì máa ń fi ilé wọn ṣe ẹ̀ṣọ́ pẹ̀lú àwòrán lóríṣiríṣi irúfẹ́ olórin bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ti ọmọkùnrin kan tí ó jẹ́ ẹ̀yà Tífí láti ìpínlẹ̀ Benue, Emmy Wooks, tún gba àrà ọ̀tọ̀ yọ pẹ̀lú bó ṣe gun kẹ̀kẹ́ láti ìpínlẹ̀ náà nítorí ìfẹ́ tó ní sí ọmọkùnrin olórin tàkasúfèé nì David Adeleke tí gbogbo èèyàn tún mọ̀ sí Davido tàbí ọmọ bàbá olówó. Ìfẹ́ tí ọmọkùnrin tó jẹ́ olólùfẹ́ Davido ní sí yìí ló ṣe ṣèlérí láti gun kẹ̀kẹ́ wá bá a l'Ékòó. Ọmọkùnrin yìí mú ìlérí rẹ̀ ṣẹ lóòótọ́. Ó gun kẹ̀kẹ́ dé ìlú Èkó lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 18 oṣù kẹjọ ọdún 2023 yìí láti ìlú rẹ̀ láti wá gbé ẹ̀bùn pàtàkì kan tó ṣèlérí fún gbajúmọ̀ olórin náà fún. Tìlù tìfọn ní ẹgbẹ́ ẹ̀yà Tífí ẹ̀ka tìpínlẹ̀ Èkó sì fi kí i káàbọ̀ nígbà tó dé. Ọmọkùnrin náà fìdùnnú ẹ̀ hàn lórí bó ṣe gúnlẹ̀ láyọ̀ lórí ìrìn àjò náà. Ó kọ sí ojú òpó Twitter rẹ̀ báyìí pé ìrìn àjò tí ò lákòókò ni mo rìn. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi Davido tí gbogbo ayé ń kó jẹ báyìí. Ẹ ṣeun fún ìmọ̀ràn pàtàkì tí ẹ fún mi láti má káàárẹ̀. Ṣùgbọ́n mo ti padà dé s'Èkó o. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ọmọ ìpínlẹ̀ Benue àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀. Láti ọjọ́ 3 oṣù kẹjọ yìí ni Wooks ti gùn lé ìrìn àjò láti wá kí olólùfẹ́ rẹ̀ yìí fún àṣeyọrí orin kan tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde, kó sì fún lẹ́bùn pàtàkì kan tó mú wá fún láti ìlú wọn. Nígbà tó di ọjọ́ 10 oṣù kẹjọ ló kéde rẹ̀ pé òun ti dé Benin. Òun sì ti kọrí sí ìpínlẹ̀ Ògùn báyìí. Lábẹ́ ìfiléde náà ni gbajúmọ̀ olórin náà kọ síbẹ̀ fún pé òun kò sí nílé, kó padà àti pé tóun bá ti dé màá ní kó wá. Ìgbà tó di ọjọ́ 11 oṣù kẹjọ yìí ni Davido ní kó fi àkáǹtì rẹ̀ ṣọwọ́ sóhun kóun lè fowó ránṣẹ́ sí láti padà sí ìpínlẹ̀ rẹ̀. Ṣùgbọ́n ọmọkùnrin yìí náà rí pé òun rin ìrìn àjò náà parí báyìí tó sì ti wà nílùú Èkó. Bí yóò rí Davido tó torí ẹ̀ fi ẹ̀mí ara ẹ̀ wéwu yìí, bí kò ní rí, kò sẹ́ni tó lè sọ. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.